mo ti operate dáadáa tí mo ti lọ gba àwọn èèyàn lẹ̀. lọ́dọ̀ àwọn tí ń jiyàn gbé. lọ́dọ̀ àwọn tí ń jiyàn gbé. mo ti lọ sí operation 3 tí mo ti fi gba àwọn èèyàn lẹ̀ ń sìn. lọ́dọ̀ àwọn bandits. bẹ́ẹ̀ ni. irúṣẹ́ wo lẹ́yìn ṣe? awakọ̀ lèmi. mo máa ń ná Abuja, Kano, Port Harcourt, Kaduna. nínú forest yìí bí mi bá rìn pẹ̀lú mọ́tò mo rìnrìn 4 hours ńbẹ̀ nínú forest yẹn. pẹ̀lú mọ́tò. pẹ̀lú mọ́tò. ìrìn àjò yẹn continue ó ṣáà ń lead mi lọ mo ń wọnú forest yẹn lọ ó lead mi lọ mo ń wọnú forest yẹn lọ. ìgbà tó máa di nǹkan bíi 12 mo rí i pé ọlọ́kadà jáde sí mi lẹ́yìn gbogbo ìbọn tá ń gbé lọ́wọ́ yẹn magazine tí wọ́n máa ń kó ọta sí yẹn mẹ́ta ní tẹnì kọ̀ọ̀kan nú wọn. tó jókòó sẹ́gbẹ̀ẹ́ mi báyìí ìyẹn ń gbébọn lẹ́sẹ̀ báyìí ìbọn yẹn ẹnu ẹ̀ dẹ̀ kọjú sí mi ní ìdodo ikùn. ṣáà má sí mi lọ má sí mi lọ má sí mi lọ má sí mi lọ. mo dúró sí sẹ́ńtà wọn báyìí ni wọ́n surround mi. òtí nígbà tí mò ń lọ tá a bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn débì kan nínú forest yẹn sà mò ń gbọ́ igbe ìrora tí àwọn èèyàn ń kígbe pé ó ń ta wọn yéé igbe tí mò ń gbọ́ yéé kódà èmi gan mo rí wọn báyìí mo rí dírẹ́bà mi gan omi jábọ́ lójú mi. kọ̀ọ̀kan tí mo wá mọ̀ nínú forest yẹn ni pé wọ́n pọ̀ tó bá try láti escape ọwọ́ àwọn mélòó tó máa bọ́ sí. bẹ́ẹ̀ ni sà. so títí mo fi drive jáde nínú forest yẹn sà ìrìn àjò ọjọ́ 7 ni o. bẹ́ẹ̀ ni sà nínú forest yẹn ìrìn àjò ọjọ́ 7 ni sà. yàtọ̀ sí ti mọ́tò àbí pẹ̀lú mọ́tò? yàtọ̀ sí ti mọ́tò. ẹ fi ẹsẹ̀ rìn fọjọ́ 7. kì í ṣe pé tí mo fi wọ ìyá àjà pẹ̀lú wọn ẹni bá experience àwọn people yẹn kò ní gbàdúrà pé kí ọ̀tá òǹkókó sí wọn lọ́wọ́. torí suddenly náà máa ń jáde sí mọ́tò àwọn people yẹn ní agent wọn dẹ̀ wà pẹ̀lú yín wọ́n dẹ̀ máa fún wọn ní information. tí ìjọba bá gbà mí láàyè torí after God na government wọ́n fún wọn ní 72 hours àwọn ọmọ yẹn jáde. ẹ máa gbà wọ́n jáde. bẹ́ẹ̀ ni sà. àwọn ọmọ tí wọ́n jí gbé ní Ọ̀yọ́ yìí. bẹ́ẹ̀ ni. bíjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ bá lè fọwọ́ gbà mí láàyè láàárín 72 hours wọ́n jáde. wọ́n tiẹ̀ kọ́kọ́ ń jìjàdù ọ̀nà èmi gbé mọ́tò mi sí reverse mo fi reverse padà bọ̀ síkọ̀ àwọn náà dá reverse tẹ̀lé mi tó tún bá dúró fún wọn wọ́n máa pọ̀ tá mi síbẹ̀ yẹn. pápápápápápápá iná tí tírọ̀kù yẹn tàn kalẹ̀ ó wọ̀ wọ́n lójú pé mi ṣe wá penetrate sẹ́yìn tírọ̀kù yẹn nìyẹn. so ìgbà tán máa lajú pẹ́kẹ́ báyìí wọ́n ti rí pé ẹ̀yìn mọ́tò yẹn mo ti gbáwọ́ mi jáde báyìí wọ́n rọ̀ òjò bọ́ kalẹ̀. pá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  àwọn pásẹ́jà mi kí gbé ikú délé ní kò sórúkọ Jésù kan tí mi ò gbọ́ tán nínú mọ́tò yẹn lọ́jọ́ náà. bí ẹ̀mí mi bá bọ́ síbẹ̀ tí àwọn pípọ̀ yẹn bá ti jáde tí mo ní ìdí ti jáde ńbẹ̀. tí mo bá ń jalè ìjọba ò lè ré mi mú. bòtí agbára yìí máa ń lò láti rescue àwọn ọmọ Nàìjíríà. tí ẹ̀mí tèmi bá bọ́ ó dáa ju kí ẹ̀mí ti àwọn tó wà lọ́wọ́ ajínigbé bọ́ ó tẹ́ mi lọ. Yorùbá mọ̀ pé bílùú ò bá dùn bílùú ò bá tòrò bí ìgbẹ́ nílùú rí kò sì sọmọ tálákà tí ó rò díẹ̀ mọ́. gbogbo ohun tó ń lọ láwùjọ wa lọ́wọ́lọ́wọ́ báyìí ohun tí wọ́n ń ṣe lókè ọya wọ́n ti kó dọ́dọ̀ wa o. ìdí sì ni tá a fi gbọ́dọ̀ sún àsùnpìyè lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. àwọn karambà ní ẹ̀ka agbébọn àwọn Fúlàní àwọn afẹ̀jẹ̀yàn wẹ̀ àwọn Fúlàní agbébọn tí wọ́n ti ń wọlé sí wa lára lójoojúmọ́. tá a ní àmọ́ ṣàsùnpìyè tá a fi ń ké sáwọn lọ́balọ́ba wa àtàwọn alágbára ilẹ̀ Yorùbá pé kí wọ́n fìgbánú kan ṣoṣo sọ̀já ká pàtọ̀pọ̀ kó lè bá o. ìdí nìyí tá a tún fi ṣe àwọn àlàyé kan lórí ètò tẹ̀ ń wò yìí. a ti láǹfààní àti lẹ́nìkan lórí ètò yìí pẹ̀lú wa tún ṣalábàápàdé pẹ̀lú àwọn ajínigbé yìí. báwo làwọn ti rìnrìn àjò wọn tí ń rí bọ́ torí fi kún wọn yọ lọ́wọ́ àwọn ajínigbé. ẹ gbọ́ fúngbàfúngbè lórí ètò yìí. ẹ káàbọ̀ sórí ètò. ṣé olóòtú kó ètò sá. ẹ bá ń dákọ yín fáwọn èèyàn. Ọlátúnjí Gbénga lórúkọ mi. ọmọ orílẹ̀-èdè bo ní àbí ìlú wo? ọmọ bíbí Òde Ìrèlè. Òde Ìrèlè. local government l'Ondo state ni mí. ó dà ẹ já wa wò báyìí yóò wù mí kẹ́ ẹ ṣàlàyé àwọn nǹkan kan fún wa lórí ètò yìí. ìrírí yín pẹ̀lú àwọn aráabí ẹ ti ṣe alábàápàdé àwọn báńdíìtì rí. àwọn agbésùnmọ̀mí. bẹ́ẹ̀ ni olóòtú mo ti operate dáadáa tí mo ti lọ gba àwọn èèyàn lẹ̀ dáadáa. lọ́dọ̀ àwọn tí ń jiyàn gbé. lọ́dọ̀ àwọn tí ń jiyàn gbé. so mo ti gba àwọn èèyàn lẹ̀ mo ti lọ sí operation 3
tí mo ti fi gba àwọn èèyàn lẹ̀ ń sìn. lọ́dọ̀ àwọn báńdíìtì bẹ́ẹ̀ ni tí wọ́n ń jiyàn gbé bẹ́ẹ̀ ni wọ́n máa ń lò bọ́n. wọ́n ń lò bọ́n, èmi náà mọ̀ pé wọ́n ń lò bọ́n. Èmi náà mọ tiwọn náà a ti ṣe é mọ́ṣẹ́. ẹ ti ṣe mọ́ṣẹ́. bẹ́ẹ̀ ni sà. jagunjagun lẹ́yìn ni. ẹ ṣé olóòtú, tẹ́ bá pè mí ní jagunjagun ẹ rí sọ, torí mo ti jagun rí. Mo rántí ogun tó ṣẹlẹ̀ nígbà ayé Ìjọ àti Ìlàjẹ l'Ondo State ọdún 1998. nígbà yẹn mo jẹ́ kan lára wọn tó jagun yẹn. So ibi kásá gbé láti ibẹ̀ ń sá ni a ti bẹ̀rẹ̀ sí nọsẹ̀ síta. So Ọlọ́run dẹ̀ ń fún mi ṣe, torí lẹ́yìn ìgbà yẹn tí mo jagun yẹn, tí mo jàjàyè, èmi náà tó jáde sọ̀rọ̀ ara mi, mo tó tọ̀ àwọn àgbà lọ. Wọ́n dẹ̀ tó fọ̀nà hàn mí, ibi báyìí ló yẹ kí n gbà, ibi báyìí ló yẹ kí n gbà. Wọ́n dẹ̀ ń gbà, ewé ń jẹ́, ewé àti egbò ń jẹ́ tí mo nígbàgbọ́ sí sà. ọmọ ìbílẹ̀ pọ́nbélé lẹ́yìn. bẹ́ẹ̀ ni sà. àbí oníṣẹ̀ṣe ni yín ni. mi ò ṣe oníṣègùn sà. bẹ́ẹ̀ ni sà. ó dà, ẹ já wá wò báyìí, kí ni àjọṣe tí ń bẹ láàrin ẹ̀yin àti bandit? ẹ ṣé olóòtú, kò sí àjọṣe kankan tí ń bẹ láàrin èmi àti àwọn bandit. lóòótọ́ ibi iṣẹ́ mi, pẹ̀lú agbára tọ́lọ́run fún mi tí mo dẹ̀ jogún lọ́wọ́ àwọn àgbà, wọ́n jí àwọn èèyàn gbé níbi iṣẹ́ mi. irú iṣẹ́ wo lẹ ń ṣe? awakọ̀ lèmi, mo máa ń ná Abuja, Kano, Port Harcourt, Kaduna, ọmọ bọ́ọ̀sì. bẹ́ẹ̀ ni mo máa ń lọ sí Enugu, Ìkànnmú, Abakaliki, Ẹ̀bọ̀n, Port Harcourt. gbogbo ẹ̀ ni mo máa ń ná. So company mi lọ́jọ́ yẹn ni wọ́n kàn pè mí pé, torí information yẹn ń délẹ̀ pé wọ́n jí dírẹ́bà wa kan gbé. dírẹ́bà yẹn dẹ̀ jẹ́ ní tí mo mọ̀ dáadáa pẹ̀lú àwọn èrò tó wà nínú ẹ̀. So lọ́dún wo nìyẹn? ní ọdún tó kọjá lọ yìí, oṣù kọkànlá ọdún tó kọjá lọ 2025 yìí. bẹ́ẹ̀ ni sà. ibo náà ti jí wọn gbé? ní Kaba, Kogi State. So ìgbà tí ọ̀gá mi dẹ̀ sọ pé òun negotiate pẹ̀lú wọn, good and fine, ó láti gbé owó yẹn fún mi tó jẹ́ 60 million naira. báwo náà ṣe rò pé ẹ̀yin lẹ máa lè jẹ́ṣẹ́ yẹn? àwọn kan pè mí nì, torí èmi nìkan ni Yorùbá tó wà ní ibi iṣẹ́ yìí, gbogbo àwọn tó kù ọmọ Ìgbò ni. So wọ́n dẹ̀ sọ fún mi wípé Ọlátúnjí, pé ó ti ṣẹlẹ̀ o, kí ló ṣẹlẹ̀? wọ́n ní kò sẹ́ni fẹ́ lọ o, pé báwo wà ní, mo dẹ̀ ní ọ̀gá kò sí problem, máa lọ. So mo dẹ̀ ṣàyà gbangba, mo dẹ̀ lọ gbé owó yẹn on the 16 oṣù kọkànlá 2025 yẹn náà mo dẹ̀ gbéra ni mo rìnrìn àjò yẹn. ṣé àwọn ọlọ́pàá ò gbọ́ sí i? ṣé àwọn ọ̀gá yín iléeṣẹ́ yín ò pariwo fáwọn ọlọ́pàá pé wọ́n ti jí òṣìṣẹ́ gbé ni? wọ́n pariwo, àwọn ọlọ́pàá gbọ́, kódà àwọn ọlọ́pàá ní Kaba gbọ́, àwọn police station area police command nínú Festac gan wọ́n gbọ́. So wọ́n ṣe ìwọ̀nba tí agbára wọn lè ṣe, kódà ó rán lọ́ọ̀yà lọ sí Kaba, gbogbo ẹ̀, kódà àwọn amóhùnmáwòrán kan gbogbo wọn ló gbé ìṣẹ̀lẹ̀ nígbà tó ṣẹlẹ̀. So nínú ìṣẹ̀lẹ̀ ń dẹ̀ ní àwọn òṣìṣẹ́ àwọn ọmọ ológun náà ń bẹ. So mo dẹ̀, Ọlọ́run dẹ̀ fún mi ṣe ṣá, mo lọ gbà wọ́n lẹ̀, mo dẹ̀ kó wọn dé, àwọn tó wà live mo kó wọn dé. wọ́n á tó mélòó tẹ́ kó dé? àwọn 7, ọkùnrin 3, obìnrin 4. ọkùnrin 3, obìnrin 4 lẹ́gbàálẹ̀ lẹ́nu kìnìún àwọn ajínigbé. bẹ́ẹ̀ ni sà. ní inú ẹ wá jáwó ibi tẹ́ ẹ ti lọ kó wọn yẹn, bóyá inú ilé kan náà kàn kó wọn sí, àbí ní street àdúgbò ní Kaba? ẹ ṣé olóòtú, ibi tí mo ti lọ kó wọn yìí nínú forest yìí, tí mi bá rìn pẹ̀lú mọ́tò, mo rìnrìn 4 hours níbẹ̀ nínú forest yẹn. pẹ̀lú mọ́tò. Kódà mo tún dé community kan gan, pàápàá àwọn community youth yẹn, wọ́n tó jáde sí mi pẹ̀lú ọ̀kadà, wọ́n tó lé mi bá, wọ́n block mi. Bọ̀ wọn mọ̀ pé owó ń bẹ nínú mọ́tò, bọ̀ mo ṣáà lo ọpọlọ tọ́lọ́run fún mi wípé ẹnìkan ló pè mí fún charter
láti wá gbé torí wọ́n láwọn ò tí ì ríru mọ́tò yẹn rí ní community yẹn. Irú mọ́tò wo ni mọ́tò ọ̀hún? Ọmọ bọ̀ọ̀sì ni. Tẹ́ bá dẹ̀ wo community yẹn lóòótọ́ mo lè sọ fún yín pé ọ̀kadà nìkan ní nọ́ọ̀bẹ̀ yẹn. Báwo wá ní ibi tí ó jẹ́ pé wọn kì í lo mọ́tò ń bẹ̀, bó ní ọ̀nà mọ́tò ṣe débẹ̀? Sọ̀fà tẹ́sẹ̀ bá ti gbabẹ̀ tó bá ti jẹ́ dírẹ́fà gidi àmọ́ bá ṣe máa pẹ́gbà so mo sá continue ìrìnàjò yẹn mo ń lọ. So lọ́rọ̀ kan sá ìfọ́mọ́àtì wọn bóyá agent náà dẹ̀ máa ń pè ní ìfọ́mọ́àtì wọn ló kọ́kọ́ jáde sí mi. Ṣe long story ń bá ní kí n máa sọ bí ìṣẹ̀lẹ̀ ń ṣe ṣẹlẹ̀ ọ̀nà yẹn gùn gan. Ṣàlàyé fáwọn bó bá ṣe a ò kánjú. Ok ẹ ṣé olóòtú. So ọ̀gá mi sẹ́ndì phone number mi sí wọn pé dẹ́bà tó ń gbowó yẹn bọ̀ nìyí. Kódà company tó gbajúgbajà ni tí mo lè dárúkọ ẹ̀ tẹ́ bá débẹ̀ lọ béèrè ìṣẹ̀lẹ̀ tí mo tẹnu bọ̀ yìí sódà ẹ lè lọ béèrè ńbẹ̀ wọ́n á sọ fún yín pé bẹ́ẹ̀ ni bó ṣe rí náà nìyẹn. Báwo lẹ ṣe mọ̀nà lẹ ṣe mọ̀ pé ibi báyìí pàtó lẹ fẹ́ wá àwọn èèyàn yẹn sí? Nígbà tó ọ̀gá mi ti fún mi tó ti sẹ́ndì phone number mi sí wọn. So ìgbà tí mo ti bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn mo ti wà ní Iléṣà ikọ́ wọn ti wọ orí fóònù mi. Iléṣà? Bẹ́ẹ̀ ni sà. So ikọ́ wọn ti wọ orí fóònù mi torí normally a ti gbọ́ pé Kàbà náà ti jí wọn gbé. So ọ̀gá mi dẹ̀ ti send phone number mi sí wọn wọ́n ti pè mí bó mo wà mo dẹ̀ sọ fún wọn pé mo wà ní. Ẹjọ́ ń sọ òyìnbó àbí ẹjọ́ ń sọ Yorùbá? Broken lájọ máa ń sọ. So broken tájọ máa ń sọ náà lájọ máa ń sọ. Broken yẹn pidgin yẹn dán mọ́rán lẹ́nu wọn. Ó dán mọ́rán lẹ́nu wọn dáadáa. So ìgbà tí mo continue ìrìn àjò yẹn sá wọ́n sá fún mi ní time tí mo fi gbúdọ̀ drive dé ìlú Kàbà. Wọ́n fún mi ní 2 torí ìgbà tí wọ́n bi mí léèrè pé bó mo wà mo sọ fún wọn pé mo wà ní Iléṣà. Wọ́n ní mo gbúdọ̀ drive dé Kàbà by 2 mo dẹ̀ ti wo tí time sọ. Mo sá ní wọ́n Ọlọ́run máa fún mi ṣe sá mo wá bẹ̀rẹ̀ sí drive lọ. Ìgbà tó Ọlọ́run máa help mi kò sí ọlọ́pàá tó dá mi dúró. Security agents bọ́n ṣe pọ̀ tó anybody wọn ò dá mi dúró. Wọ́n rí yín ni? Wọ́n rí mi. Bóyá Ọlọ́run náà ló gbàkóso sá. So mo sá dé Kàbà yẹn ní 1:30. Ìgbà tí mo dé Kàbà ní 1:30 mo láti pe nọ́mbà wọn ò lọ. Mo wá tẹ̀ sí mẹ́sẹ̀gì yẹn lọ. So ní WhatsApp? Bẹ́ẹ̀ no normal message. So mo tẹ̀ sí mẹ́sẹ̀gì yẹn bó ṣe lọ mi rò pé ó ju ìṣẹ́jú 5 tí àwọn pípọ̀ yẹn fi pè mí pé bó mo wà mo á ṣàlàyé pé ibi báyìí mo wà. Ìyẹn ní Kàbà? Ní Kàbà. Ibo lẹ wà lásìkò tán pè yín? Tí èèyàn bá ń bọ̀ láti Àkúnù Ondo State èèyàn ti wọ Kàbà already. Ẹ kọjá ibì kan tí àwọn ọmọ onímọ́tò tó máa ń gba emblem wọ́n máa ń pọ̀ síbẹ̀ yẹn tá a bá ti kọjá bẹ̀ díẹ̀. So ibẹ̀ yẹn mo ti dúró sí tí mo ti pè wọ́n tó wá fún mi ní direction bì kan pé block industry kan wà nítòsí environment ibẹ̀ yẹn ní páàkì tó rọjọ́ Sunday láti páàkì síbẹ̀. So ìgbà tí mo páàkì síbẹ̀ yẹn fún bíi 1.5 hours ṣá náà tó pè mí pé kí n kúrò ńbẹ̀. Mo láti tó kúrò ńbẹ̀ wọ́n tún sọ fún mi pé kí n padà lọ sí Òkéné. Mo tó gbéra mo tó tẹkọ̀ létí ó tó dòkéné. Mo tó dòkéné mo tó dúró ibi tán tuntun ní kí n dúró sí lẹ́gbẹ̀ẹ́ ilé epo kan mo tó dúró síbẹ̀ wọ́n pe ibẹ̀ Total níbẹ̀ yẹn. Mo dúró síbẹ̀ fún bíi wákàtí 2. Lẹ́yìn wákàtí 2 wọ́n tó pè mí pé kí n gbéra kí n kúrò ńbẹ̀ yẹn. Mo láti tó kúrò ńbẹ̀ wọ́n tó sọ fún mi pé kí n lọ sí Ọbájánà. Bẹ́ẹ̀ níbi iléeṣẹ́ side ibi iléeṣẹ́ Dangote. Mo débẹ̀ ọ̀nà tó lọ sí Àbújá bẹ́ẹ̀ ni. Wàá mo débẹ̀ ibi tán tó sọ fún mi pé kí n position mọ́tò mi mo tó position síbẹ̀. Bẹ̀tí tí kòkò máa ń discover ni pé àwọn ọlọ́kadà máa ń kọjá. Nígbà tí ẹ bá dúró? Wọ́n máa kọjá. So mi wá mọ̀ bóyá àwọn yẹn ló máa ń fún wọn ní information bẹ́ẹ̀ mi kàn ṣe rò ní ti tèmi ni o. So ìgbà ó yá tí mo ti wà ń Kàbà yẹn tí ilẹ̀ ti fẹ́ máa ṣú àti wọ 7:30 to 8 nírọ̀lẹ́ bẹ́ẹ̀ ni. So wọ́n wá pè mí pé kí n gbé mọ́tò mi kí n máa bọ̀ ní ìlú kan. Ìlú wo? Ìlú yẹn wọ́n ń pe ìlú yẹn ní Òkédayọ̀. Òkédayọ̀? Bẹ́ẹ̀ ni. Ilẹ̀ Yorùbá mẹ́yẹn? Ní Kogi ń bẹ̀. Òkédayọ̀ àwọn ará Kogi tó bá ń gbòtò wọ́n mọ ìlú yẹn. So mo bá tẹrí bọ ọ̀nà yẹn lọ́jọ́ náà. Ọ̀nà yẹn ló líròdù ni.
so mo bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn. ọ̀nà yẹn dá. Ó dá bẹ́ẹ̀ ni, kódà ọ̀nà yẹn Fúlàní area ni, gbogbo environment yẹn Fúlàní area ni. So mo tẹ́rí sí gbà tí mo dé Òkèdáyọ̀ yẹn, àwọn ọmọ Òkèdáyọ̀ yẹn wọ́n fọ̀kadà lé mi bá, wọ́n búlọ̀kù mi, àwọn ọmọ pé owó wà nínú mọ́tò mi, pé kí ni mo wá mú nílùú yìí, pé ọjọ́ táyé àwọn ti wà wọn ríru mọ́tò bí eléyìí kó wá sọ́dọ̀ àwọn. Ìgbà sọ fún wọn pé ẹnìkan ló pè mí fún charter ni mo fẹ́ wá gbé. Ibi tí àtijọ́ tán ti gbọ́rọ̀ charter tí wọ́n ti relax, ẹnìkan wà lára wọn ń bẹ̀, ìyẹn gba passenger side wọlé ló káwọ́ lórí window báyìí. Ó bá sọ fún mi pé bàbá, pé sẹ́yìn lẹ̀ ń bọ̀ láti òyìnbó ló sọ na you dey come for Asaba. I say no, I'm from Lagos. It's okay. Ó ní àwọn tí mo fẹ́ wá bá yẹn brother òun ni wọ́n, pé kí n pè wọ́n. Bẹ́ẹ̀ ni mo láti wá gbójú sókè, mo wá tó tún wò. So àwọn tó ń bá mi jà, mo tún wá wò wọ́n pé àwọn eléyìí ò mọ adúrú èèyàn tó dúró tì wọ́n ni. Ẹni tó bá yín sọ̀rọ̀ òun Ìgbò lòun ni àbá Haúsá bí Yorùbá? Haúsá ni. So ìgbà tí mo wá pè tó ní kí n pe àwọn brother òun yẹn, ìyẹn àwọn bandit tí mo lọ bá, mo wá pè wọ́n wá sọ pé fún mi pé kí n gbé fóònù fún. Ó dẹ̀ wà láàrin àwọn aráàlú. Ó dẹ̀ wà láàrin àwọn aráàlú. Mo láti wá gbé fóònù fún, wọ́n jọ sọ̀rọ̀ Haúsá wọn, ìdí Haúsá wọn náà jọ sọ, mi ò gbọ́ Haúsá. Gbogbo àwọn aráàlú náà tán dá yín dúró yẹn náà, wọn ò gbọ́ Haúsá. Àwọn ò gbọ́ Haúsá. Wọn ò gbọ́ Haúsá. Yorùbá làwọn. Yorùbá, àwọn kan sọ Yorùbá nínú wọn, àwọn kan sọ èdè Kogi nínú wọn. So ìgbóyà tán jọ sọ̀rọ̀ títí wọ́n ní kó dá fóònù padà fún mi. Ó dá fóònù padà fún mi. Ẹ̀yin ò gbọ́ gbogbo tán sọ? Èmi ò gbọ́ gbogbo tán sọ. Ẹ gbọ́ Haúsá? Mi ò gbọ́ Haúsá. Ẹ gbọ́ Fúlàní? Mi ò gbọ́ Fúlàní. Pidgin àti Yorùbá lẹ gbọ́? Pidgin àti Yorùbá lèmi gbọ́. So ìgbà tó dẹ̀ dá fóònù padà fún wọn láti wá sọ fún mi lórí fóònù pé kí n jẹ́ kó wọnú mọ́tò mi, kó máa lead mi bọ̀. Bó ṣe kó wọnú mọ́tò mi ni ó jókòó síwájú, ó bẹ̀rẹ̀ sí lead mi lọ bá ṣe kúrò láàrin àwọn èrò nìyẹn. Ronú wọn pé bóyá ẹni tí mo wá gbé ní charter ọ bóyá ara àwọn ló wá mú mi ń bẹ̀. So àṣà continue ìrìn àjò ẹ nínú forest yẹn. Ọ̀rọ̀ tí mò ń bá yín sọ bí eré bí àwàdà nísìnyí ó ti wọ bí kan bí aago 10 alẹ́. So ìrìn àjò yẹn continue, ó ṣáà ń lead mi lọ, mo ń wọnú forest yẹn lọ, ó lead mi lọ, mo ń wọnú forest yẹn lọ. Ìgbà tó máa di kan bí 12, mo rí pé 12 lóru. Bẹ́ẹ̀ ni, mo rí pé ọlọ́kadà jáde sí mi lẹ́yìn. Ó ń tẹ̀lé yín? Ó ń tẹ̀lé mi. So ìgbà tó ọlọ́kadà yẹn jáde sí mi, mo ti wo mirror mi, mo ti rí pé àwọn 3 àtẹniwọ̀kadà pẹ̀lú àwọn 2 tó gbé, mo dẹ̀ ti rí wọn pẹ̀lú aṣọ ọmọ ológun, pẹ̀lú ìbọn. Aṣọ sójà. Bẹ́ẹ̀ ni. So pẹ̀lú ìbọn lọ́wọ́, mo ṣáà ń lọ, wọ́n ń tẹ̀lé mi lẹ́yìn, mo ṣáà lọ, wọ́n ń tẹ̀lé mi lẹ́yìn. Nígbà tó máa di kan bí after 12, tí mo kàn ṣáàdádé gbọ́ ohùn kan ni pé driver park láti inú igbó. Láti inú igbó. So kó tó wá di pé mo park yẹn, iná full light mi mo ti fi wo wájú. So iwájú tí mo ti fi wo, mo ti rí pé àwọn 5 lápá ọ̀tún, àwọn 5 lápá òsì. Mo láti wá pa ignition mi, mo wá pa full light mi, mo wá ṣí fìlà mi, mo wá káwọ́ sókè, mo bọ́lẹ̀. Wọ́n surround mi. Gbogbo wọn jẹ́ 14 number. Bẹ́ẹ̀ ni. Gbogbo wọn dẹ̀ wà pẹ̀lú AK-47 lọ́wọ́, ẹnì kọ̀ọ̀kan nínú wọn yàtọ̀ sí agent wọn tó tẹ̀lé mi lọ, tó lead mi lọ yẹn. Gbogbo wọn wà pẹ̀lú AK-47 lọ́wọ́. To the extent mo wá observe nǹkan kan bẹ̀, mo rí pé gbogbo ìbọn tá ń gbé lọ́wọ́ yẹn, magazine tí wọ́n máa ń kó ọta sí yẹn, 3 ní tẹnì kọ̀ọ̀kan nínú wọn. 3 ni wọ́n kó dání. Bẹ́ẹ̀ ni, wọ́n kó dání ìbọn kọ̀ọ̀kan gbé. Ìbọn kan magazine 3. Bẹ́ẹ̀ ni. So ìgbà tí wọ́n surround mọ́tò mi, tí wọ́n wo mọ́tò mi, wọ́n rí owó yẹn ń bẹ̀, wọ́n ní kí start. Àtó bẹ̀rẹ̀ sí ń lọ. Wọ́n kó sínú ọkọ̀ pẹ̀lú yín? Wọ́n kó sínú ọkọ̀. Wọ́n tẹ̀ tún sọ fún mi pé kí tan AC. Wọ́n tó tan AC. Wọ́n ṣí ilẹ̀kùn, ẹgbẹ́ ilẹ̀kùn ọmọ bọ̀sì tí mo gbé lọ, àwọn 3 hang síbẹ̀ pẹ̀lú ìbọn wọn, àwọn tó kún wọlé. Wọ́n ń lọ. Torí ìtójókòó sẹ́gbẹ̀ẹ́ mi báyìí, ìyẹn ń gbé ìbọn lẹ́sẹ̀ báyìí. Ìbọn yẹn ẹnu ẹ̀ dẹ̀ kọjú sí mi ní
ìdodo ikùn mo sáà ń gbàdúrà pé wẹ́ Ọlọ́run so mo sáà kọ̀ntínú ìrìn àjò yìí gbà débì kan mọ́tò yìí ò lè lọ mọ́ gbogbo wọn bọ́lẹ̀ wọ́n ti mọ́tò yẹn ọ̀nà ò dáa wọ́n tì í wọ́n tó bẹ̀rẹ̀ rìn then ìgbà táwa dé ibi tí mọ́tò ti lè lọ mọ́ olóòtú wọ́n bá ní kí n páàkì mo bá páàkì àṣìlẹ̀kùn ìkan wọlé sínú mọ́tò yẹn wá ń gbé owó yẹn bọ́lẹ̀ torí ọ̀gá mi bọ́ǹdù owó yẹn 30 million which is 6 bọ́ǹdù so wọ́n á gbé owó yẹn bọ́lẹ̀ èmi fúnra mi mo bẹ̀rẹ̀ mọ́lẹ̀ mo gbé ẹyọ kan sórí báyìí àwọn náà gbé lẹ́yọ kọ̀ọ̀kan mo wà láàárín wọn wọ́n máàṣì mí lọ ni so wọ́n ṣáà máàṣì mí lọ kí n máa fàágùn nínú forest yẹn lẹ́yìn ibi tí mo páàkì mọ́tò sí mo tó rìnrìn wákàtí méjì ó ti rẹ̀ mí mi ò dẹ̀ gbọdọ̀ sọ pé ó rẹ̀ mí wọ́n ṣáà continue so akọjá omi kìíní akọjá omi kejì akọjá omi kẹta so àti súnmọ́ Nasarawa. Ẹ súnmọ́ Nasarawa. Bẹ́ẹ̀ ni sà so àwọn àpáta bí irú àwọn àpáta ńláńlá tó máa ń wà l'Ondo State yẹn so orí ẹ̀ ni wọ́n lọ jókòó sí so agun orí ẹ̀ lọ so ìgbà tá a gun orí ẹ̀ lọ wọ́n láti wá fẹ́ ṣí owó yẹn kí wọ́n tó ṣí wọ́n kọ́kọ́ pè mí ṣàkíyèsí wọ́n ní driver this money wey you carry come if they discover fake for there they go kill me. Èmi dẹ̀ dá wọn lóhùn mo ní kò sí fake ńbẹ̀ lóòótọ́ mi ò síbi tán ti kawó ọmọ kan fi ọkàn kan dá wọn lóhùn pé kò sí fake ńbẹ̀. Ọ̀sán ẹlẹ́ẹ̀kejì tán fún mi wọ́n ní driver if they count this money if e no complete they go kill me. Mi ò dẹ̀ wá síbi tán ti kawó ọmọ nígbàgbọ́ nínú ẹni tó gbówó fún mi pé kò lè má kawó pé kó gbé fún mi so lọ́rọ̀ kan sá wọ́n ṣí owó yẹn wọ́n fi àdá tó wà lọ́wọ́ wọn yánrayánra wọ́n là á wọ́n da owó yẹn sílẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ń kà á wọ́n ṣe ń kà wọ́n sọ àwọn tó sọ̀rọ̀ àdán sọ̀rọ̀ àdán wọ́n kà ìkan nínú wọn mo dúró sí sẹ́ńtà wọn báyìí ni wọ́n sọ̀rọ̀ àdán mi kódà bọ́n ṣe ń confirm owó yẹn èmi náà tó ń kó fún ni mo tó ń package ẹ̀ sínú báàgì fún wọn bí mo ṣe package ẹ̀ sínú báàgì yẹn máa fa sípò yẹn àwọn ti bí àgbà wọ́n á jò fúnra wọn. Wọ́n gbé báàgì míì wá. Báàgì tí mo gbé lọ yẹn bẹ́ẹ̀ ni wọ́n fi àdá já nylon tó wà lára owó bẹ́ẹ̀ ni torí school bag ni school bag táwọn ọmọ school máa ń gbé pọn yẹn òun náà bọ́ǹdù owó yẹn sí wọ́n wá fi nylon wé wọ́n wá ṣe form of wéèbì. Ó ti yé mi. Torí ẹni tí ó bá rí gan kò lè mọ̀ pé owó ló wà ń bẹ̀ yàtọ̀ sí àwa tá a mọ̀ èmi tí mo gbé lọ ni mo mọ̀ pé owó wà ń bẹ̀ bọ́lọ́pàá bá kàn rí gan wọn ò lè believe fáwọn rò pé bóyá wéèbì ló wà ń bẹ̀. So nígbà tán já tán confirm gbogbo ẹ̀ ṣá tí gbogbo ẹ̀ wà in order kò sí fake ńbẹ̀ kò sí counter ńbẹ̀ the only thing tó sọ fún mi ni pé àwọn ti sọ fún ọ̀gá mi kó má fi 500 naira note sí pé ọ̀gá mi fi 500 naira note sí bọ̀tọ́lá pé wọ́n kà á ó pé kò dẹ̀ sí fake ńbẹ̀ wọ́n forí jì mí so lẹ́yìn ìgbà yẹn wọ́n ṣá wá ní kí jókòó mo sùn gbalaja sílẹ̀ lẹ̀ báyìí bí mo ṣe sùn kàkàkà bẹ́ẹ̀ ni mo tàkàkà síbẹ̀ wọ́n surround mi síbẹ̀ tó wọ́n ní kí n dúró de àwọn èèyàn tí mo wá kó láti dúró de wọn mo ṣáà dúró síbẹ̀ bíi 2 hours. Lẹ fi wà ní sísùn gbalaja bẹ́ẹ̀ yẹn so àwọn another group ló kó àwọn yẹn wá so. Àwọn tó kó àwọn yẹn wá wọ́n á tó mélòó. Àwọn tó kó àwọn yẹn wá yẹn àwọn 6 ló kó àwọn yẹn wá. Nígbà tẹ́ dénú igbó yẹn tẹ́ gorí òkè yẹn ó máa táwọn mélòó tẹ́ bá. Ìgbà tí àwọn 14 tó tẹ̀lé mi lọ yẹn náà lẹ́jọ́ gòkè yẹn. Òtí nígbà tí mò ń lọ tá a bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn débì kan nínú forest yẹn sà mò ń gbọ́ igbe ìrora. Táwọn èèyàn kan kí àwọn èèyàn ń kígbe pé ó ń ta wọn yé igbe tí mò ń gbọ́ yé ara mi kọ́kọ́ shock. Láti inú àwọn igbó. Mo dẹ̀ ń rí. Bí ọ̀nà jíjìn àbí tó súnmọ́. Kò súnmọ́ kódà bá ṣe ń lọ yẹn wọ́n àtàwọn tó ń lead mi lọ tó ń kó mi lọ pẹ̀lú àwọn wọ́n fi torchlight wọ́n bára wọn sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni wọ́n fi torchlight wọ́n bára wọn sọ̀rọ̀. Wọ́n ṣáà release wọn fún mi. Bàtán release wọn fún mi wọn ò lè rìn. Kò sí oúnjẹ nínú kódà èmi gan mo rí wọn báyìí mo rí driver mi gan omi jábọ́ lójú mi. So wọ́n ní driver
over to you. Mo bẹ̀rẹ̀ sí kó wọn bọ̀, mo gáìdì wọn, wọ́n ṣubú, mo gáìdì wọn bọ̀, wọ́n ṣubú, mo gáìdì wọn bọ̀. Wò Ọlọ́run kọ́ mi mọ̀ ọ́ ṣe bí màá ṣe kó àwọn pípù dé ibi mọ́tò wà, ọ̀nà dẹ̀ jì. So àṣà wọ́n rìnrìn yìí, Ọlọ́run ṣáà fún mi ṣe. Ìgbà tá a débi omi kan, wọ́n jókòó, wọ́n mú mi. Ìgbà tán mú mi, wọ́n ní òkun ráńpẹ́, wọ́n ṣáà ń ṣubú, mo ṣáà ń gáìdì wọn, so mọ́ mi lọ́wọ́, so mọ́ mi lẹ́sẹ̀. Mo láwọn ṣáà mẹ́fẹ̀ẹ̀fà bẹ́ẹ̀ àwọn méje, wọ́n so mọ́ mi lápá, so mọ́ mi lásọ. Ọlọ́run á kọ́ wa mọ̀ ọ́ ṣe mọ́ wa. Kódà fóònù tí mo mú lọ lọ́jọ́ náà ni ibẹ̀ ni fóònù mi ti bàjẹ́, ibẹ̀ ni láṣẹ̀nsì mi ti sọnù, tẹ́tí bá ti lójú ẹ̀ bá bẹ́ẹ̀ ni sà. So mo ṣáà kó wọn dé ibi tí mọ́tò wà, mo drive jáde out of the forest. Tí mo fi jáde, lẹ́yìn ìṣẹ́jú mélòó lẹ fi kó wọn rìnrìn àjò yẹn débi tí wọ́n ti wà? Ìṣẹ́jú á tó wákàtí méjì sá tí mo fi kó wọn jáde débi tí mọ́tò wà o, kì í ṣe pẹ̀lú mọ́tò. Ọ̀nà yẹn ò dàrú mọ́ yín lójú nígbà tẹ́ ń padà? Níwájú Ọlọ́run àti èèyàn kò dára. Ẹ mọ̀ pé àwa náà ti bá àwọn security ṣiṣẹ́ dáadáa, so mo ti fojú sílẹ̀ bí gbogbo mo ṣe ń lọ, mo observe àwọn kankan, kódà mo observe àwọn kankan lára wọn. Mo rí i pé èyí tó dàgbà jùlọ, tó lọ́jọ́ lórí nínú wọn, tọ́jọ́ rí ẹ̀ ga jùlọ, òun lọmọ 25 years. Bẹ́ẹ̀ ni níbi tí mo wò wọ́n dé. Ọmọ kéékèèké ni wọ́n? Ọmọ kéékèèké ni wọ́n. Wọ́n dúdú ni àbí wọ́n funfun àbí wọ́n pupa? Àwọn kan pupa, àwọn kan dúdú, gbogbo wọn ló kọ́lá ìlà àwọn Haúsá tán máa ń kọ tínrín yẹn. Tí ó wà sẹ́nu báyìí? Tó wà sẹ́nu báyìí. Bí ibà mú. Bẹ́ẹ̀ ni o, gbogbo wọn ló kọ́lá yẹn. Olódùmarè. So lọ́rọ̀ kan sá, ìgbà tó ń release wọn fún mi, torí mo ṣe bí ọ̀dẹ̀ fún wọn. Kódà ìbàtà wọn, màá tún mú bàtà wọn báyìí, màá tó nù. Ọ̀gá, your slippers dirty o, wọ́n clean ẹ̀ fún wọn. Ìgbà tó ń release wọn fún mi tán, kódà àwọn tó sọ fún driver pé this man wey carry this money come, they like am o, they tell the driver which is the driver tó jẹ́ victim under wọn. Wọ́n sọ. So ká má sá fàgọ̀rọ̀gùn olóòtú, Ọlọ́run ṣáà fún mi ṣe, mo kó wọn dé di mọ́tò, mo drive jáde out of the forest. Kankan tí mo wá mọ̀ nínú forest yẹn ni pé wọ́n pọ̀ o. Tó bá try láti escape, ọwọ́ àwọn mélòó tó máa bọ́ sí. Bẹ́ẹ̀ ni sà. So títí mo fi drive jáde nínú forest yẹn sà, kò sí wọn kankan tó attack mi. Wọ́n ti signal ara wọn. So lọ́rọ̀ kan sá, mo sá kó wọn jáde. Ìgbà tí mo jáde, mo bọ́ sí community kan. Mi ò mọ community yẹn. Àwọn youth yẹn, mo wá rí àbókí tó ń ṣe indomie, mo láti wá páàkì síbẹ̀. Mo wá pe ìkan nínú àwọn family event yẹn, ìjọkọ̀ ibi tí mo wà, owó ti tán lọ́wọ́ mi. So ìyẹn láti wá send 20,000 kí n fi ro oúnjẹ fún wọn, láti wá sọ fún àbókí. Ìyá ti tàgó mélòó? Ilẹ̀ ti mọ́ nǹkan bí around 5. So wọ́n jẹ indomie, ṣe àwọn youth kan tó wà ń bẹ̀, àwọn ọlọ́dẹ ló kú ọlọ́dẹ. Mo sáà ní kí n dúró kí jẹ́ kágo méje lù kí tó máa lọ, káwọn mi má lọ attack mi. Ṣáwọn ọlọ́dẹ yẹn mọ tó ṣẹlẹ̀ ti ṣàlàyé? Wọ́n sọ, kódà àwọn mọ̀ gbogbo wọn sọ, kódà àwọn tó pọ̀n ti àwọn ilé kọ̀ọ̀kan fún wa ní abúlé yìí pé àwọn ló gbé wọn pa. Bẹ́ẹ̀ ni olóòtú, àwọn local vigilante yẹn, wọ́n ṣáà guide wa. Lórí àwọn community yẹn, wọ́n ní kán guide wa. Ṣẹlẹ̀ Yorùbá níbẹ̀ yẹn ni àbí ilẹ̀ Kogi ni? Kogi bẹ́ẹ̀ ni, Kogi náà ní gbogbo bẹ̀ yẹn. So wọ́n guide wa. Ìgbà tó di aago 6:30, láti gbéra, wọ́n padà bọ̀ s'Ékòó. Ìgbà tí mo ń padà bọ̀ s'Ékòó, gbogbo ojú ọ̀nà Kaba yẹn náà títí wá jáde sọ́nà Àkúnù ni mo gbà. So gbogbo àwọn ọlọ́pàá dẹ̀ rí mi, mo ṣáà ṣàlàyé fún wọn pé àwọn tí wọ́n kidnap ń jọ sí, tí àwọn ni mo lọ rescue. Wọ́n ṣáà kí mi títí wọ́n ṣáà fi kó wọn dé Èkó, tí àwọn family wọn fi wá gba oníkálùkù. So ìgbà tí mo dẹ̀ d'Ékòó, wọ́n invite mi sí Ọ̀jọ́ cantonment l'Ékòó ní Ọ̀jọ́. Lọ́dọ̀ àwọn sójà? Àwọn sójà, bẹ́ẹ̀ ni. Torí àwọn òṣìṣẹ́ wọn 6 wà nínú mọ́tò yẹn.
bọ́ọ̀sì Mọ́tò nínú tí wọ́n jí jáwọn èèyàn bẹ́ẹ̀ ni o àwọn òṣìṣẹ́ wọn 6 ló wà ńbẹ̀. lára àwọn tẹ́ ẹ lọ gbà kalẹ̀ náà sójà wà lára wọn ni. bẹ́ẹ̀ ni sà Okay. òṣìṣẹ́ wọn wà ńbẹ̀. So wọ́n interview mi on camera so mo dẹ̀ dá wọn lóhùn mo ṣàlàyé fún wọn bí mo ṣe lọ bí mo ṣe bọ̀ wọn láwọn fẹ́ send ẹ̀ sí chief of army staff kò sí problem. Gbàtán dẹ̀ interview mi tán wọ́n ní kí n máa lọ mo dẹ̀ lọ so láti ibẹ̀ lọ sá mo tó lọ wọ́n tó gbé mi àwọn area E police command àtọ̀gá mi àti ìyàwó ọ̀gá mi àti lọ́ọ̀yà wọn wọ́n tó gbé wa wọ́n tó di pàǹtí ní Yaba àtòdé Yaba mọ́tà yẹn tó dọ̀dọ̀ DCP ìgbà tí mo tó ṣàlàyé fún DCP bí mo ṣe lọ rescue wọn gan tó wà surprise so that DCP gan tiẹ̀ sọ fọ́gá mi pé kó lọ wá nǹkan gidi ṣe fún mi tó tangible kó ṣe fún mi pé ẹni tó surrender life ẹ̀ fáwọn ẹ̀ láti jàjàyè so yẹn ṣáà jẹ́ ibi tí ọ̀rọ̀ yẹn dé dúró. ìyẹn lọ́dún tó kọjá. bẹ́ẹ̀ ìyẹn lọ́dún tó kọjá kódà nǹkan kan tí mo tẹ̀ tó notice ní forest yẹn ni pé torí ìgbà tépo mọ́tò tán mo tún ra black market lójú ọ̀nà nínú forest yẹn black market wọ́n tà ní 2,000 naira per litre mo ra 50,000 so owó ọwọ́ ara mi ni mo fi ra torí owó tí ọ̀gá mi fún mi lọ kò tó mo wá pe PA ẹ̀ ó wá padà send owó yẹn sí mi so yẹn ṣáà jẹ́ ìyẹn tí mo gbowó lọ. nínú igbó yẹn ṣé nẹ́tíwọ̀kì wà ní. olóòtú n tèmi mọ̀ ni wípé àwọn pípù yẹn àwọn báńdíìtì yẹn àwọn wọ́n ní fóònù tiwọn o kódà mo ń wo bọ́n ṣe operate fóònù tiwọn ọdíṣẹ́ 100 phone wọ́n operate but wọ́n máa ń lo fóònù àwọn victim fi pe àwọn èèyàn wọn wọ́n bá ti fẹ́ ṣe operation yẹn fóònù wọn ni wọ́n máa lò fi pe àwọn èèyàn wọn so èyí tí mo rí ń bẹ̀ nìyẹn wọ́n lo fóònù wọn direct so bí ti bẹ̀rẹ̀ ṣe jẹ́ nìyẹn sà. ó mà lágbára o ẹni orí yọ. òdìlé ni sà. kí ni tó kọ́kọ́ fún yín nígboyà láti gbà láti lọ ní lákọ̀ọ́kọ́ náà. ẹ ṣé olóòtú n tó fún mi nígboyà mo mọ̀ pé ewé ń jẹ́ egbò jẹ́ èmi náà dẹ̀ mọ̀ pé màá lọ màá dé torí ọjọ́ tí mò ń lọ ìyàwó mi náà ń sunkún kódà ó pe ẹnìkan níbi iṣẹ́ yẹn pé Ṣẹ́gun lórúkọ ẹni yẹn dírẹ́fà ni Ṣẹ́gun láti wá sọ fún pé ẹni tó ń wò yìí pé akọrin ni pé á lọ á dé so mo dẹ̀ lọ mo dẹ̀ dé so tó fún mi nígboyà ni wípé lóòótọ́ láti kékeré wá ni mo jẹ́ ọmọ tó le díẹ̀ bẹ́ẹ̀ ni àwọn tó bá mọ̀ mí nílùú mi bí mo ṣe dárúkọ Rèlè nísìnyí tó ń wojú mi wọ́n á mọ̀ pé yes òótọ́ ni ẹni yóò parọ́ mo jẹ́ ọmọ tó le gan so láti ibi tó le yẹn ni mo sá ti ń jákiri wọlé wọbí tọ́lọ́run dẹ̀ ń fún mi ṣe tí mo dẹ̀ fi ń gbéra ró. báwo lẹ ṣe bẹ̀rẹ̀ kékeré yín gan. ẹ ṣé olóòtú. àwọn iṣẹ́ wo lẹ ti kọ́kọ́ ṣe iṣẹ́ wo lẹ kọ́. ẹ ṣé olóòtú tailor ni mí kódà àbúrò dáàdì mi ló kọ́ mi níṣẹ́ tailor. lóde Ìrèlè. so àbúrò dáàdì mi tó kọ́ mi níṣẹ́ tailor yẹn á máa jẹ́ bóńgò bẹ́ẹ̀ ni so ìgbà tí mo ṣàkọ́ṣẹ́ yẹn mi ò fi ṣiṣẹ́ ṣe stubbornness mi náà ní kò jẹ́ kí n ráyè kí n fi ṣiṣẹ́ ṣe mi ò dúró sójú kan bí mo ṣe kọ́ tán mo já kúrò lọ́dọ̀ wọn bó ti torí bàbá tó bí ìyá mi ti sọ̀rọ̀ kan fún mi nígbà tí mo wà ní bí ọmọ ọdún 8 ó fún mi ní iṣẹ́ kan ó ní mo ní láti jáde kúrò ní ìlú yẹn pé ọmọ alágbára ni mí mo wá fi iṣẹ́ yẹn sára gẹ́gẹ́ bọ́n ṣe ṣe fún mi láti wá jáde kúrò nílùú yẹn lẹ́yìn ìgbà tí mo wá jáde kúrò nílùú yẹn ibi tí mo ti wá ń practice iṣẹ́ yẹn ni mo ti bá ọlọ́pàá kan pàdé. tẹ́ ń lo oògùn abẹnugọ̀ngọ̀ yẹn sára. bẹ́ẹ̀ ni tí mo ń lò sára mi tí mo ti bá ọlọ́pàá kan pàdé
ọlọ́pàá yẹn ní bá wà ní òde ìrèlè ńgbà yẹn wọ́n máa orúkọ ẹ̀ ní Ọ̀ṣọ́ Michael. Ó burú gan, ògùn alákíkanjú ọlọ́pàá ni, torí kò síbi tí wọ́n bá sọ pé olè wà l'Ondo State. Ó ti ṣiṣẹ́ l'Ákúrẹ́, ó ti ṣiṣẹ́ l'Ọ́wọ̀, ó ti ṣiṣẹ́ ní Ìrèlè. Mi ì rí bí olè ọ̀hún ṣe jẹ́ tí ò ní mú wọn. So mo bá wọn ṣiṣẹ́ dáadáa, àwọn náà wọ́n ń fọ̀nà hàn mí gẹ́gẹ́ bí ọmọọṣẹ́ ṣọ̀gá. ìyẹn ọlọ́pàá yẹn. Bẹ́ẹ̀ ni sà, torí mi ò gbọ́dọ̀ sọ àṣírí wọn síta. Mi àti wọn ni, èmi àtọlọ́run ni. So mo sá láti ibẹ̀ yẹn lọ sá, tí mo ti bẹ̀rẹ̀ ìrìn àjò ni mo tó cross sí ti Ìjọ àti Ìlàjẹ tí wọ́n fi jagun nígbà yẹn. Tá a bọ́ sójú ogun ẹ ti ṣe ajagunta fún wọn. Bẹ́ẹ̀ ni, orúkọ ọba aláyé tó organize wá ń gbà mí gbọ́dọ̀ dá, torí wọn ò gbà mí láàyè láti dá. So yẹn sà jẹ́ adé jájá yẹn, mo dẹ̀ succeed. Ìlú sílùú ló ń jà ńgbà náà. Bẹ́ẹ̀ ni, lọ́dún 1998 ẹni bá wà l'Ondo State á mọ̀ pé ìjà yìí ó ṣẹlẹ̀ kí ti Ifẹ̀ àti Mọdákẹ́kẹ́ tó ṣẹlẹ̀. Láàrin Ìjọ. Bẹ́ẹ̀ ni, Ìjọ àti Ìlàjẹ. Bẹ́ẹ̀ ni. So àwa la jẹ́ igi lẹ́yìn ọgbà fún Ìlàjẹ. Bẹ́ẹ̀ ni. Nígbà náà lọ́hùn. So láti ìgbà yẹn sá, mi ò dúró lójú kan, mo tó padà sí ìlú Àkúrẹ́. So mo tó káàkiri one way or the other, a man must survive. So ìgbà tí mo wá agbára yẹn débì kan láti padà sílẹ̀ Ìgbò. Torí mo pàdé ọmọbìnrin kan nílùú Àkúrẹ́, ọmọbìnrin ọjọ́ ọmọ Ìgbò, ọmọ Anambra ni. So òun ló sọ fún mi pé kí n padà sákúrẹ́, kí n padà sí ilẹ̀ Ìgbò. Pé tí n bá padà sílẹ̀ Ìgbò pé owó wà ní ilẹ̀ Ìgbò ju ilẹ̀ Yorùbá lọ. Mo wá láti fi tó àwọn ọ̀jọ̀gbọ́n kan létí. Wọ́n sọ fún mi pé kí n gbọ́rọ̀ sí lẹ́nu, kí n tẹ̀lé lọ. Mo wá tẹ̀lé lọ. Wọn ò mọ̀, ìgbà tí mo dé Enugu, àwọn fámìlì ẹ̀ ò mọ̀ pé ọ̀rọ̀ ìfẹ́ ló wà láàrin èmi àtọmọ yẹn. Fámìlì yẹn wá láti sọ fún mi pé àwọn ò gbà mí pé ẹni tó ń wò yìí pé alágídí ọkàn ni. So ìyẹn sà jẹ́ tibẹ̀. Ọmọ yẹn sà wá gbalé fún mi. Ilé tí mo fẹ́ máa gbé, mo sà wà ń bẹ̀, mo ń gbé ń bẹ̀, mo tó ń rìnrìn. So gbà ó sà wá di ọjọ́ kan sá, àwọn olè wá ká mi mọ́lé. Iṣẹ́ wo lẹ̀yin ṣe ń gbà tẹ́ délẹ̀ Ìgbò? Mo ń gun ọ̀kadà ni mo ń gùn. So àwọn olè wá ká mi mọ́lé pẹ̀lú ìbọn, torí wọn náà gbúròó ẹni. Ìgbà tán dẹ̀ wá, èmi náà mo wà nílé pẹ̀lú wọn lákọ bí ìbọn. Mo sáré pé wọn ò succeed sá. Mo lé wọn pa. Wọ́n á tó mélòó? Àwọn 4. Wọ́n wá tìbọn. Tìbọn ni ilẹ̀ dẹ̀ ṣíṣú. Kódà wọ́n ń jọ àwọn aráalé mi. But mo sá succeed sá lórí yẹn. Then láti gbà yẹn lọ, mo wá pàdé ọlọ́pàá kan náà again. Enugu lọ́hùn, ọmọ bíbí Òkìtìpupa ni, ọmọ Kálẹ̀. Ìyẹn náà Akin lórúkọ ẹ̀. Ọkùnrin 3 ni. Torí nígbà tí mo dé Enugu, mo ti ń gbúròó Akin. Gbogbo wọn sọ pé Akin stubborn, pé kò síbi tí kan tó lè sá pamọ́ sí tákin ò lè mú wọn. Akin náà ó tó fà mí mọ́ra pé. Ṣé ẹ tún ṣiṣẹ́ ọdẹ ní Enugu ni? Olóòtú. Kódà tí àwọn ọmọ Enugu bá ń gbọ́ mi ní ìsìtàn bá ń wò mí, èmi nìkan ṣoṣo ni mo bá wọn ṣọ́ odidi community 4. Bẹ́ẹ̀ ni. Gbogbo àwọn olùtẹ́ bá dé, agbára tó wà lára yín yẹn yóò jẹ́ kẹ́ ẹ ṣàfẹ́ ṣiṣẹ́. Bẹ́ẹ̀ ni sà, mo dẹ̀ láti lò fún wọn kí n make sure pé ààbò wà ń bẹ̀. Mo dẹ̀ lò nígbà tí mo bá wọn ṣiṣẹ́ security yẹn. Ààbò wà nílùú yẹn. Wọ́n máa ń pe ibẹ̀ yẹn ní Idan River, Mẹ́yọ̀. Gbogbo àwọn tó bá ń gbọ́ nísìnyí wọ́n mọ̀ bẹ̀ yẹn. So mo sì kí wọn bẹ̀. So but nígbà ó di ọjọ́ kan, mo rí àwọn ìgbésẹ̀ kan. Mo wá pè wọ́n pé mo fẹ́ máa lọ, pé mi ò ṣiṣẹ́ mọ́. Wọ́n láti wá gbé mi lọ sọ́dọ̀ DPO tó wà ní ibẹ̀, torí à ń register wa pẹ̀lú DPO, police station tó wà ń bẹ̀. So SO tó wà ń bẹ̀ láti wá pè wọ́n ṣàkíyèsí pé ẹni yìí ọmọ Yorùbá ni. Ó dẹ̀ sọ fún yín pé òun ò bá yín ṣiṣẹ́, ó ní kankan tó rí, pé kò fẹ́ sọ síta, but kan wà careful. So bí mo ṣe surrender gbogbo weapon tán kó fún mi, everything tán kó fún mi, mo surrender.
Ọlọ́run dẹ̀ ti wá fún mi níṣẹ́ díẹ̀, mo ti ra mọ́tò. So mọ́tò mo wá fi ń ṣiṣẹ́, so mo fi ń ṣe kabúkabú. So ìgbà tí mo wá fi mọ́tò yẹn ṣe kabúkabú, mo wá rí i pé ọjọ́ kan mò ń bọ̀ láti ta, ó ti rẹ̀ mí, mo fẹ́ lọlé lọ rest. Mo kàn gba inú street yẹn bí eléyìí náà ni, mo kàn rí secretary community yẹn. Ló bá ní ọmọ Yorùbá, tọrọ ọmọ Yorùbá náà máa ń pè mí. Mo bá tẹ break. Come. Bá súnmọ́. Ló bá ní, you hear wetin happen? Oga, you no see me now. No be na work I dey for dey come. Say those security wey dey employ, say they carry that gun go rub for outside. Say, but Charles, you don hold them, they don finish there. Good and fine. Ìgbà yẹn ni mo ṣe wá pé wọ́n ṣàkíyèsí pé àwọn ìrìn kan tí mo rí ní community yìí ló jẹ́ kí n withdraw, tí mo fi sọ pé mi ò ṣiṣẹ́ mọ́. Mo ṣe wá pé wọ́n ṣàkíyèsí èyí tí mo rí. So ìrìn àjò mi continue, mi ò dúró. Mo bá àwọn olóyè ṣiṣẹ́, mo bá àwọn kábíyèsí wọn ṣiṣẹ́. Kódà olóòtú mi gbọ́dọ̀ parọ́ tán yín, wọ́n fẹ́ fún mi ní oyè. Fúnra mo sọ pé kí mo fẹ́ fòye ṣe, mi ò lè jóyè. So ìgbà tó wá dé stage kan, torí mo bá àwọn ọlọ́pàá yẹn ṣiṣẹ́ láti state headquarter títí lọ dé gbogbo local government tó wà l'Enugu state, mọ́tò mi ni mo máa ń lò fún wọn. So gbàwọ́sà dé stage kan, mo wá rò èmi àti Akin àjọ wá sọ̀rọ̀ pé kí n padà sílé, kí n lọ ṣèrànlọ́wọ́ fún àwọn ọmọ Yorùbá. So ìdí nìyẹn, nígbà wá di general election, after 2015 general election, ni mo fi wò pé okay, jẹ́ kí n padà sílẹ̀ Yorùbá, ni mo fi padà sílẹ̀ Yorùbá. Ìgbà tí mo máa padà sílẹ̀ Yorùbá ni mo fi padà s'Ékòó. So àtìgbà tí mo ti padà s'Ékòó yẹn dẹ̀ ní, mo ti ń lo agbára mi fún àwọn bandit, àwọn tó ń jí gbé. Mo ti lọ gba àwọn kan lẹ̀ ní Makurdi. Torí ẹ sọ corporation mẹ́ta. Bẹ́ẹ̀ni. Lẹ ti. Mo ti lọ gba àwọn kan lẹ̀, àwọn tí mo tẹ̀ lọ gbà lẹ̀ mi gbowó lọ́wọ́ wọn. Kódà àwọn gbogbo family wọn nísìbí mo ṣe kò tí ju ọ̀sẹ̀ mẹ́ta, kò tí pọ̀ ọ̀sẹ̀ mẹ́ta gan tán. Tí mo lọ gbà wọ́n lẹ̀. Long story ni. Àjọ wọ̀yá àjà, wọn náà fẹ́ gbowó lọ, ẹ farabalẹ̀. Owó kí ni? Àwọn ilé yìí bó náà ti já wọn gbé. Ọ̀nà tó lọ sí ẹni bá drive láti Enugu tó ń gba Òtùpó lọ sí Makurdi, wọ́n ń pe bẹ̀yẹn ní Loko. Àwọn tí ó ti wà tó, àwọn driver tó bá ń rọ̀ ọ̀nà yẹn nísìnyí, wọ́n ti mọ gbogbo ibi tí mo sọ, gbogbo bẹ̀ ọ̀nà yẹn ló lọ sí Nasarawa again, tí wọ́n máa fi jáde sí Abuja. So lọ́rọ̀ kan ṣá, mo gbà, torí bí Ọlọ́run ṣe fún mi ṣe ni pé mo gbọ́dọ̀ kọ́kọ́ dé community yẹn. Tí mo bá ti dé community yẹn, mo need nǹkan kan ní community yẹn. Mi rò pé mo lè sọ yẹn sórí afẹ́fẹ́ olóòtú fún ààbò èmi àti yín ni. Ẹ má sọ. Torí àwọn people yẹn ní format. Mo ṣáà mú kinní yẹn, mo dẹ̀ wọnú forest lọ. Kì í ṣe tí èèyàn gbọ́dọ̀ pariwo síta, torí bí èèyàn bá pariwo ẹ̀ síta, mo máa sọ fún àwọn èèyàn tó bá pè mí, ẹ má pariwo síta. Tẹ́ bá ti pariwo síta, ẹni lọ mọ́. àwọn people yẹn ní agent wọn dẹ̀ wà pẹ̀lú yín. Wọ́n dẹ̀ máa fún wọn ní information bá ṣe ń rìn. So emergency bí mi bá ti lè wọnú forest yẹn, olóòtú Ọlọ́run fún mi ṣe. Wọ́n gbà wọ́n jáde, àwọn èèyàn wọn mo dẹ̀ kó wọn wá, mo hand over wọn. Ìrìn àjò ọjọ́ mélòó leléyìí tẹ́ tún Makurdi náà? Olóòtú, ìrìn àjò ọjọ́ 7 ni o. Bẹ́ẹ̀ ni sà, nínú forest yẹn, ìrìn àjò ọjọ́ 7 ni sà. Yàtọ̀ sí ti mọ́tò àbí pẹ̀lú mọ́tò? Yàtọ̀ sí ti mọ́tò. Ẹ fi ẹsẹ̀ rìn fọjọ́ 7? Kì í ṣe pé tí mo fi wọ ìyá àjà pẹ̀lú wọn. Ìjà bó ló ìjà ti jẹ́? Ibo wọn tán béèrè fún? No. Báwo ló ṣe ṣẹlẹ̀? Eléyìí ti Makurdi tí mò ń sọ̀rọ̀ ẹ̀ yìí sà, wọ́n negotiate pẹ̀lú wọn, bọ̀ tí mo return owó àwọn ẹni tó ní, tí wọ́n jí àwọn èèyàn ẹ̀ gbé. Bí báwo? Ẹ ṣé olóòtú. Wọ́n ti negotiate gẹ́gẹ́ bí formation tí mo gbọ́. Ìgbà wo náà já àwọn yẹn gbé? Kò tí jọ̀sẹ̀ 3 sí 4 lọ nísìnyí, torí information dọ̀dọ̀ mi nísìnyí, kò tí pọ̀sẹ̀ 3 tán tí mo lọ tí mo fi dé. Bẹ́ẹ̀ ni sà. Mo gbọ́ yín. So nígbà tá ń pè mí, mo sáà ní ó yá send owó ọkọ̀, wọ́n send owó ọkọ̀ sí mi, mo dẹ̀ gba ó di Òwèrè, wọ́n dẹ̀ ṣàlàyé fún mi, ẹ má worry. Ẹ wọ mọ́tò lọ ni àbẹ gbé mọ́tò sí? No, mo wọ mọ́tò lọ ni.
mo láti wọ mọ́tò lọ wọ́n send owó sí mi torí wọ́n ti mọ̀ mí dáadáa bẹ́ẹ̀ bá dòwèrè nísìnyí ìṣàjòjì ìyàwó aráàlú. bẹ́ẹ̀ ni sà so wọ́n send owó sí mi mo lọ mo fimú fílẹ̀ wọ́n ṣàwọn àlàyé kan fún mi mo dẹ̀ gbà gbóná ti ṣẹlẹ̀ wọ́n níbi bàbá kò sí yọnu bá gbéra mo sọ lẹ́ẹ̀kan wípé ẹni bá fẹ́ lọ bá kìnìún ọ àmọ̀tẹ́kùn ẹ dẹ̀ mọ̀ pé àmọ̀tẹ́kùn ẹran líle ni òun náà ti mọ̀ pé ó ti gbúdọ̀ ṣiṣẹ́ tàmọ̀tẹ́kùn yẹn mọ́ títí ẹ̀ pé torí àmọ̀tẹ́kùn ó bá múyàn mi rò pé ó máa mú kùn sa o so àwọn náà àmọ̀tẹ́kùn ni wọ́n ẹkùn ni wọ́n bọ́n ṣe wà yẹn so Ọlọ́run dẹ̀ fún mi ṣe olóòtú fún ewé àtegbò fìmúfilẹ̀ àyàfi tí ì bá jẹ́ pé wọ́n tẹ ilẹ̀ bẹ̀ yẹn wá síbẹ̀ yẹn wá jí àwọn yẹn gbé ni tí ó bá jẹ́ pé orí ilẹ̀ yìí iná tẹ̀ wá sínú ilé yẹn wá jí wọn gbé tàbí wọ́n tẹ ilẹ̀ yẹn wá sínú community yẹn wá jí wọn gbé olóòtú iṣẹ́ ti ṣeé ṣe èyí tán bá fẹsẹ̀ kanlẹ̀ nìkan níṣẹ́ ò ní ṣeé ṣe bẹ́ẹ̀ ni sà so mo dẹ̀ gbà wọ́n bọ̀ lóòótọ́ wọ́n láwọn fẹ́ fún mi lówó mo ṣáà ní kàn sí ẹ̀yàn family mo ní kàn sí sùúrù náà ọkàn mi ò tí ì yọ̀ọ̀dá owó life ló wà important fẹ́mi tí life wọn bá wà okay bọ́n tiẹ̀ ṣèrànlọ́wọ́ fẹ́mi wọ́n á ṣèrànlọ́wọ́ fọ́mọ tí mo bí so kí sáré mẹ́nu bà ti ẹlẹ́ẹ̀kẹta kò sí ìyàtọ̀ ẹ̀ náà ju eléyìí torí àwọn eléyìí ibo náà ti jí. tẹ́lẹ̀kẹta ẹ̀ níṣẹ́ ó ṣẹlẹ̀ ní Benue State bẹ́ẹ̀ ni sà so nígbà tí ó ṣẹlẹ̀ ní Benue State yẹn. báwo náà ṣe máa ń jí wọn gbé gan-an nígbà bá ṣàlàyé. sẹ́rí nígbà tí ẹni bá experience àwọn pípù yẹn kò ní gbàdúrà pé kí ọ̀tá nkókó sí wọn lọ́wọ́ torí suddenly náà máa ń jáde sí mọ́tò wọn ní búlọ̀kù ojú ọ̀nà wọn ní sáìnì kódà tí mo lọ ń jáde ọ̀nà emergency ni wọ́n dẹ̀ ní target wọ́n mọ ibi tó máa yìnbọn sí lára mọ́tò ẹ̀ tí ò ní lọ ibì kankan wọ́n ṣùtù mọ́tò yẹn direct ni mọ́tò yẹn ò lè kúrò níbi tó wà. ìdí nìyẹn gan-an náà fi ní wọ́n fi gbé driver yẹn wọ́n ló fẹ́ manoeuvre so wọ́n sọ fún mi hó hà pé driver yẹn fẹ́ manoeuvre pé wọ́n ń wọ́rẹ́ àwọn driver gbogbo driver yẹn fẹ́ manoeuvre náà fi grab ẹ̀. So bí wọ́n ṣe máa ń operate tiwọn nìyẹn irú èmi tí mo dẹ̀ jẹ́ driver nísìn láti ọdún tí mo ti wà lójú ọ̀nà olóòtú wọn ò bí ìyá wọn dá. wọn àjà náà mọ yín rí. bò kí wọ́n bá wà níwájú èmi ti rí wọn bẹ́ẹ̀ ni sà mo lè sọ gbogbo kọ́mpìnì tí mo ti ṣiṣẹ́ tó wà másámásá yẹn tí mo bá mú yín débẹ̀ àbí kí n fún yín ní ID card mi pé ẹ lọ bẹ̀ gbogbo wọn máa sọ pé bàbá yìí olóògùn ni débi pé gbogbo wọn tó dìtẹ̀ pé Ọlátúnjí na juju in the youth káwọn dírẹ́bà ẹgbẹ́ mi ni o torí mo bá kọ́mpìnì kan ṣiṣẹ́ gbogbo àwọn dírẹ́bà sọ pé àwọn ò rọ̀ọ̀nù náìtì mo sọ fọ́gà ọ̀gá they dey do their own business me I dey do my own business I no go because of them run comot for road. Mo dẹ̀ ń ṣiṣẹ́ mi mo dẹ̀ ń lọ mo dẹ̀ ń dé mo dẹ̀ ń lọ mo dẹ̀ ń dé mo dẹ̀ ń gbabẹ̀ kọjá lọ kódà wọn bá sọ pé olè wà màá débẹ̀ màá labẹ̀ kọjá lọ so yẹn ṣáà jẹ́ agbára tó lọ. ẹlẹ́ẹ̀kẹta yẹn fẹ́ máa ṣàlàyé. ẹlẹ́ẹ̀kẹta yẹn sà kò sí ìyàtọ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ kò sí ìyàtọ̀ sí tẹ́lẹ̀kejì mo ṣe sọ pé sẹ́rí. èló ni fámílì àwọn yẹn gbélé. Wọ́n fún mi lówó. fún owó fún àwọn bandit. no wọn ò fún mi lówó fún bandit wọn ò fún mi èmi mo sọ fún wọn pé ẹ má negotiate o ẹ má owó yín ẹ dì sápò mú bẹ́ẹ̀ nígbà tí mo lọ tí mo dé òtún dẹ̀ rí iṣẹ́ takuntakun tí mo ṣe olóòtú wọn fún mi lówó. ẹ wá dọ́dọ̀ àwọn yẹn tẹ́ ẹ lọ lọ́wọ́ òfò tẹ́ ẹ mówó dání báwo náà ṣe fa àwọn tán jí gbé sílẹ̀. olóòtú lóòótọ́ èmi àti ń lè jọ jókòó síbi báyìí ẹ lè máa wò mí pé mo wọ aṣọ ara lóòótọ́ mo wọ aṣọ ara n tó wà lára ju n tẹ́ ẹ̀ ń rí lọ bẹ́ẹ̀ ni so Yorùbá náà dẹ̀ pálówe Yorùbá ní mo ti sọ lẹ́ẹ̀kan mo ní àyàfi
tí ẹsẹ̀ wọn ò bá kanlẹ̀ wá sí community yẹn àṣírí ni mo bẹ́ fún yín bàbá mi ì fẹ́ sọ tán ni àgbọ́yé. tó bá ti jẹ́ ilẹ̀ ló tẹ̀lẹ̀ yẹn dé community yẹn wàá mú wọn. kí lẹ rò pé ìran Yorùbá wa lè ṣe báyìí? ẹ wo àwọn ọmọ ẹ wo àwọn stúdẹǹtì, àwọn ọmọ sùkúù kéékèèké, àwọn ọmọ kéékèèké àti àwọn tíṣà tí wọ́n jí gbé ní Ọ̀yọ́ lẹ́nu àìpẹ́ yìí. ó ti lé lóṣù kan ká tó ṣẹ́jú pé yóò pòṣù méjì mẹ́ta. kí ni ọ̀nà àbáyọ fún nǹkan ẹ̀? ẹ ṣe olóòtú mo gbọ́ ìṣẹ̀lẹ̀ yẹn ìṣẹ̀lẹ̀ ìgbà tí mo dẹ̀ gbọ́ kódà lórí rédíò station kan gan mo pè wọ́n lórí rédíò station kan mi ì fẹ́ dárúkọ rédíò station tó wọ́n fún mi ní permission láti dárúkọ wọn fúnra mo pè wọ́n sórí rédíò station pé tí ìjọba bá gbà mí láàyè torí after God na government ìjọba ló ní gbogbo àtèmi tí mò ń sọ̀rọ̀ ìjọba ló ní gbogbo wa pé tí wọ́n bá gbà mí láàyè wọ́n fún wọn ní 72 hours àwọn ọmọ yẹn jáde. ẹ máa gbà wọ́n jáde. bẹ́ẹ̀ ni sà. àwọn ọmọ tí wọ́n jí gbé ní Ọ̀yọ́ yìí. bẹ́ẹ̀ ni. bíjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ bá lè fọwọ́ gbà mí láàyè láàárín 72 hours wọ́n jáde torí mo nígbàgbọ́ pé ewé ń jẹ́ egbò ń jẹ́ ilẹ̀ náà dẹ̀ tẹ̀ wá síbẹ̀ yẹn ní tó bá mú mi dé community yẹn. ẹ máa nílò pé kẹ́ ní àwọn ọmọ ogun tí wọ́n tẹ̀lé yín lọ nìyẹn o. mi ní ọmọ ogun kẹ. ẹ̀yin nìkan. ìgbà tí mo bá rescue wọn tán ni mo lè wá bóyá àwọn aráàlú ni àbáwọn ọmọ bóyá ẹ wá kó wọn. bẹ́ẹ̀ ni torí wọ́n pọ̀ débi mi lè máa gbé àwọn kan lọ kí sẹ̀ wá padà fẹ́ wá gbé àwọn kan. ṣé mo pé ìbọn sakabula tẹ fi ń ṣọdẹ kò ń ṣe tó tó láti fi kojú àwọn aráabí. olóòtú mo sọ ṣe rí ìlú bíi tí mo ti jáde àwọn ọmọ Ondo state wọ́n ń gbọ́ nísìnyí mo ní tí agbésùmọ̀mí bá àtàkì Ondo state wọn ò lè dé ìlú Ìrèlè tí mo ti jáde wá. wọn bí wọn dáa. kò sí ẹ sáà lọ kẹ lọ Ondo state kẹ lọ wá pé àtọjọ́ tẹ́ ti ń gbọ́ pé agbésùmọ̀mí wọ́n pa bí bóyá wọ́n dé ìlú tó jẹ́ òde Ìrèlè wọn ò lè débẹ̀ sá. àwọn alágbára pọ̀ nílùú yín. ẹ sá wọn ò lè débẹ̀ ẹ tó lọ ṣèwádìí yín pé ẹ bá bàbá kan ọmọ ìlú yìí tó sọ ẹ fẹ́ confirm ẹ mo sọ lórí rédíò station kan pé ẹ gba àwọn ọmọ ìlú yẹn láàyè kan pè wọlé. ṣé ìṣẹ̀lódò Ayéfẹ́lẹ́? irọ́ rárá sà pé ẹ gba àwọn ọmọ ìlú yẹn láàyè kan máa pè wọlé tó bá sọ fún yín pé irọ́ mo pa má sọ fún yín. torí mo rí pé ẹ wá sọ́dọ̀ Ayéfẹ́lẹ́ náà lẹ́nu àìpẹ́ yìí. kí ó ba lè dá náà ní sá. ó dà bàbá wa ní àwò báyìí bóò ní ká ti rìn lórí ọ̀rọ̀ àwọn ọmọ yìí. àti ṣíṣe ò lera n tó simple gan ni. kí làwọn nǹkan tẹ ẹ fẹ́ kí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ó gbọ́ báyìí. tí mo bá fi ojú kan tèmi àti gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tá a bá fojú ríra torí Yorùbá sọ wípé ojú lọ̀rọ̀ wà tí a bá fojú ríra tí bàbá bá fún mi go ahead màá ṣe nǹkan kan fún wọn tí ọmọ Nàìjíríà tí àwọn fúnra wọn máa fi surprise ọmọ Nàìjíríà pé ọ̀nà wo ni bàbá gbé gbà báwo ni bàbá ṣe rìn báwo ni bàbá ṣe ṣe mi gbọ́dọ̀ sọ ju bẹ́ẹ̀ yẹn lọ sà. tàbí àwọn ìgbìmọ̀ ìjọba tán bá. mọ̀ pé after God na government mo fi sọ bẹ́ẹ̀ so tí ìjọba bá ti gbà mí láàyè ó yá kárí hàn olóòtú. kí lẹ rò yìí pé ó ń kó bá wa gan-an nílẹ̀ yìí táwọn ará bíi fi ń rọwọ́ mú ojoojúmọ́. ẹ ṣe olóòtú ṣe rí ihun tí ó kó bá wa ẹ worú èmi níìsí tí mo wà yìí lẹ́yìn ìgbà tí mo bá ṣiṣẹ́ tán èyí tó bá fẹ́ fún mi lówó ó fọkàn ara ẹ̀ fún mi ni mi ì bí ẹ lérè eléyìí tí mo wá síbi báyìí níṣẹ́ owó ara mi mo ná wá ihun tí mo rí pé ó ń ṣẹlẹ̀ ní pé ẹ jẹ́ kí n ṣe example fún yín mi ní dárúkọ ọba aláyé yẹn ọba aláyé ni mo wà ní ìyẹ̀wù ẹ̀ èmi àti ẹ̀ lájọ wà ń bẹ̀ mo rò pé ọ̀nà community ẹ̀yàn ó bàjẹ́ àwọn company kan wà ń bẹ̀ wọ́n fẹ́ tún ọ̀nà yẹn ṣe fírì wọn ò gbowó lọ́wọ́ ẹ̀ wọ́n fẹ́ tún ṣe lówó ọwọ́ wọn torí truck wọn máa ń ṣubú lójú ọ̀nà yẹn ojú mi ni ọba aláyé ti pe àwọn boys pé ẹ lọ disturb wọn
ẹ má fún wọn chance kan ṣiṣẹ́ ńbẹ̀ yẹn pé wọn ò tí wá róhun. Mo wá shock. Ibẹ̀ ni ọba aláyé dẹ̀ máa ń gbé mọ́tò tó bá fẹ́ jáde láàárọ̀, ibẹ̀ ló máa gbà gbé mọ́tò jáde lọ́nà tí ò dáa yẹn. lọ́nà tí ò dáa yẹn ló dẹ̀ máa gbé mọ́tò yẹn gbà ṣùgbọ́n tó fẹ́ gbowó kan tó tún ṣe. tán tó tún ṣe. Ṣe rí ọ̀rọ̀ Nàìjíríà ejò wọn lọ́wọ́ nú. Gbà tí mo wà ní police pàǹtí, mo fún wọn ní kóòdù kan pé tí wọ́n bá tẹ̀lé kóòdù tí mo fún yín àtàwọn informant o àtàwọn informant gbogbo wọn náà máa mú síkún báyìí, torí tí ò bá sí informant àwọn pípù yẹn ò lágbára. Bẹ́ẹ̀ ni sà, àwọn pípù yẹn ò lágbára. Àwọn tó ń fún wọn lọ́wọ́ wọ́n wà láàrin èmi àti yín tó ń bá wa gbé, tájọ ń jẹ tájọ ń mu. Bẹ́ẹ̀ ṣe ń plan ní ẹ̀ yẹn wọ́n ti fún wọn ní ibi báyìí náà fẹ́ gbà o, ibi báyìí náà fẹ́ gbà o. Ìdí nìyẹn tẹ́ fi rí pé mi ń ṣe nǹkan mi síta. Bí mo bá fẹ́ lọ tí wọ́n bá ti gbà mí láàyè láàrin wọn tí wọ́n mi wé straight to that place. Gbogbo ọmọ Nàìjíríà máa wò pé ṣáàlá ni àbí fíìmù náà àti ìgbà tán bá ra àwọn ọmọ ń ta. So bí ó sì jẹ́ nìyẹn olóòtú. Láàrin 72 hours wọ́n jáde síta. Àwọn ọmọ tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀yà jáde síta. Bẹ́ẹ̀ ni sà olóòtú. Bí ìjọba bá lè fààyè gbà yín. Bẹ́ẹ̀ ni sà, bẹ́ẹ̀ ni olóòtú. Ẹ má bínú o, ẹ̀sìn wo gan lẹ ń ṣe? Mi ò ṣẹ̀sìn. Mi ò lẹ́sìn kan pàtó tí mò ń ṣe. Bí ti onígbàgbọ́ bá wà, bí ti oníbílẹ̀ wà, bí ti onímàlẹ́ wà, gbogbo ẹ̀sìn ní tèmi. Alhaji Pásítọ̀ Olúwo. Bẹ́ẹ̀ ni sà. Látijọ́ tẹ́ ti wá ṣiṣẹ́ ọdẹ, tẹ́ tún ṣiṣẹ́ awakọ̀, ẹ̀ ń rìn lóru, ẹ ṣe ṣiṣẹ́ awakọ̀ dùn ní. Bẹ́ẹ̀ ni sà. Òun gangan lójúlówó ṣe yín báyìí. Bẹ́ẹ̀ ni iṣẹ́ tí mo yàn láàyè ni. Nínú ìlú tó léwu tó kún fún ewu yìí, ẹ̀ ń rìn torutoru. Toru mo rìn, kò sí ìgbà tí mi ń rìn. Ṣé wọn àti ìhalẹ̀ mọ́ yín rí? Wọ́n halẹ̀ mọ́ mi olóòtú. Mo rántí ọjọ́ tí mo lóòdù ní Alaba International lọ́dún náà lọ́hùn. Mo ń lọ sí Owerri ni mo ń lọ. So mo dé okùn díẹ̀ kí n dé Ọmọtọ́ṣọ́ l'Ondo State. Àwọn jagunlabi dé pẹ̀lú mọ́tò, wọ́n lé mi bá ní. Lọ́sàn-án? Lóru. Bí aago 2:30 to 3 AM. So ìgbà tí wọ́n kọ́kọ́ lé mi bá mi kọ́kọ́ láàyè mi kọ́kọ́ ní lọ́kàn pé àwọn jagunlabi níbẹ̀ nínú mọ́tò. Àwọn yẹn kan lọ ní tiwọn. Mo kàn rò pé bọ́n ṣe wa mọ́tò fún mi, àwọn pásẹ́njà mi láti wá sọ wọ́n wá bẹ̀rẹ̀ sí pariwo mọ́ dírẹ́bà tó wa mọ́tò yìí pé why you drive this, why you drive like that. Tí wọ́n fi wá mọ̀ pé àwọn kọ̀rànjàngbọ̀n burúkú yìí ń bẹ nínú ọkọ̀ yẹn. So luckily ni wípé wọ́n drive súnmọ́ mi, wọ́n wá juwọ́lẹ̀ sí mi, dírẹ́bà yẹn juwọ́lẹ̀ sí mi pé òun fẹ́ wọlé ní tí mo wà. Truck kan dẹ̀ wà níwájú mi. As a driver to driver mú láti fún lójú ọ̀nà náà pé kó wọlé. Bí ó ṣe wọlé ni ẹ bá ṣe block mi nìyẹn. Ibẹ̀ yẹn ni ọpọlọ mi ṣẹ̀ wá padà wá pé àwọn ará bí rè bí kún ló lóko bó lóko ló lóko. Àjọ mọ̀lé ni bàbá àjọpọ̀ gbogbo inú mọ́tò mi àwọn pásẹ́njà gbogbo wọn ti kú sára. Wọ́n ti kú. Sáwọn yẹn yìnbọn ni àbí wọ́n sì ń bá yín dùn? Bàbá wọ́n ń jìjàdù ọ̀nà. Bàbá wọ́n tiẹ̀ kọ́kọ́ ń jìjàdù ọ̀nà. Èmi gbé mọ́tò mi sí reverse, mo fi reverse padà bọ̀ síkọ̀, àwọn náà dá reverse tẹ̀lé mi. But luckily sá, àwọn truck tó ń rìn lójú ọ̀nà wọn ti mọ̀ pé olè ló ń lé ọ̀gbẹ́ni. So àwọn náà ẹ̀rù bà wọ́n torí ẹ̀rù bà èmi pé tí mọ́tò bá lọ kọlù mi, tí tírélà bá kọlù mi, ó wọ̀ sí dàn pé àwọn olè yé attack mi. Àwọn olè dẹ̀ ní mo ti fún wọn wàhálà, mi lè dúró fún wọn mọ́, tó tí n bá dúró fún wọn, wọ́n máa pọ̀tá mi síbẹ̀ yẹn. So mo láti ṣe kinní kan, truck yẹn kọjá lọ, àwọn ti wá U-turn before me, wọ́n ti face mi, mo gap wà láàrin mi àti wọn díẹ̀. Little gap tó wà láàrin mi àti wọn díẹ̀ yẹn, èmi dẹ̀ ni ọkàn mi dè mọ̀ pé kò séwu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́. So truck kan ń bọ̀, another truck tó ń bọ̀ yẹn pẹ̀lú horn yẹn tó tẹ horn yẹn pápápápápápápá. Iná tí truck yẹn tàn kalẹ̀ ó wọ̀ wọ́n lójú.
bẹ́ẹ̀ mi ṣe wá penetrate sẹ́yìn truck yẹn nìyẹn so ìgbà tán máa lajú pẹ́kẹ́ báyìí tán ti rí pé ẹ̀yìn mọ́tò yẹn mo ti gbáwọ́ mi jáde báyìí olóòtú wọ́n rọ̀ jòbọ́n kalẹ̀ pá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  àwọn pásẹ́jà mi kí gbé ikú délé ní kò sórúkọ Jésù kan tí mi ò gbọ́ tán nínú mọ́tò yẹn lọ́jọ́ náà mo wá sọ language kan fún ọ pé n tó bá mú mi wà lórí síìtì tí mo jókòó sí kò sí búlẹ̀tì yẹn ò ní wá bá anybody nínú mọ́tò yìí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lóòótọ́ búlẹ̀tì kankan wọlé sínú mọ́tò yìí gbogbo everybody mo tó dọ̀rẹ̀ àwọn pásẹ́jà láwọn ò lọ wọn níbo lẹ́ni mọ́tò yìí ó ń lòdù láàárọ̀ la lówèrè ẹ mọ̀ pé àwọn ò fẹ́ rìnrìn ẹ mọ̀ pé àwọn ọmọ wa àwọn ò fẹ́ ṣe tá àtikú mo sáà ní ẹ̀jẹ̀ á lọ mọ́tò yìí bí ò bá lòdù lọ́la ẹ̀ san owó fún lòdù fẹ́ni tó ní mọ́tò so mọ́tò fẹ́ sọ̀nà wọ́n ní this man no get family so lòdù bàbá ní ká máa tẹnu bọ̀ ilẹ̀ asún ilẹ̀ amọ́ni ó ti pọ̀ lóríṣiríṣi lọ́nà Enugu sí Okigwe ó ṣẹlẹ̀ sí mi the same thing lọ́nà Onitsha to Enugu ó ṣẹlẹ̀ sí mi the same thing ò sí wọn tó lè borí mi bẹ́ẹ̀ ni sà. Ọlọ́run bẹ pẹ̀lú ẹ̀yin. bẹ́ẹ̀ ni sà. irú àwọn tẹ́ wá lọ bá lẹ́nu àìpẹ́ yìí nìsín tẹ́ lọ bá wọn tẹ́ sì gba àwọn tí wọ́n jí gbé tẹ́ gbà wọ́n kalẹ̀ ní ọwọ́ wọn tẹ́ tó fún wọn lówó ṣé wọn bínú sí yín báyìí. bí wọ́n bá bínú ìyẹn tàpọ̀ ara wọn ni kì í ṣe fún ti tèmi torí èmi tí mo lọ bẹ̀ mo fi ti ara mi mo fi lọ síbẹ̀ yẹn bí òkété bá jù balẹ̀ ní sà ilẹ̀ á lanu fún ọ̀rọ̀ tí ìkòló bá balẹ̀ sọ ilẹ̀ máa ń gbọ́ ní sà àyàfi ẹni bá mú nǹkan míì mọ́ téèyàn bá ti mú nǹkan míì mọ́ lóòótọ́. ìdí tí mo ṣe béèrè bẹ́ẹ̀ ni pé kí wọ́n mọ̀ torí fídíò yìí àwọn ṣe ojú yín sílẹ̀ ni pé kó má lọ jẹ́ pé bóyá ìbẹ̀rù pé bóyá ká bo ojú yín. mi ò bẹ̀rù anybody. aláǹfààní àti gbé fídíò síta kò sí problem olóòtú àwọn náà kàn máa wò mí bí táwọn àwọn máa wò mí bẹ̀ pé. ọ̀rọ̀ àwọn náà ń lo Facebook ló dà pé ẹni tí ó ń takò wọn lélẹ̀ ní tó kàn máa wò mí ẹni tí ó sáfúkú ni ó lè sọ pé kàn bójú òun bí ẹ̀mí mi bá bọ́ síbẹ̀ tí àwọn pípọ̀ yẹn bá ti jáde tí mo ní ìdí ti jáde ńbẹ̀ bẹ́ẹ̀ ni olóòtú. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. lórí ètò Olúṣọlá olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. olómi ọgbọ́n ètò ìyẹlẹ ìkànnì. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ní ọmọ òye nìkan ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. kálẹ̀ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ lóní jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n.